Aláròyé máa wí o. èyí lohun tó lè mú kárí ìpínlẹ̀ Ọ̀ṣun gbà lọ́dún 2026 Babayẹmi. ọ̀kan lára àwọn olùdíje fúnpò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ọmọọba Dọ̀tun Babayẹmi ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ náà láti rí ara wọn bíi mọ̀lẹ́bí kan ṣoṣo. Ó ní tí ògiri ẹgbẹ́ náà bá ti lè lanu yóò rọrùn fún aláǹgbá láti wọbẹ̀, èyí tó túmọ̀ sí wípé àfojúsùn àwọn láti lé ẹgbẹ́ PDP kúrò níjọba lọ́dún 2026 lè má ṣeé ṣe. Lásìkò tó ṣàbẹ̀wò sí wọ́ọ̀dù 12 níjọba ìbílẹ̀ Ìlá, Ìwó àti Ọláolúwa ni Babayẹmi ṣàlàyé pé ohun kan tó ṣe pàtàkì fún àṣeyọrí ìdìbò tó ń bọ̀ ọ̀hún ni kí gbogbo ọmọ ẹgbẹ́ wà ní ìṣọ̀kan. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àṣeyọrí ńlá ni yóò jẹ́ tí ẹgbẹ́ APC bá wọlé nínú ìdìbò oṣù kẹjọ tọdún 2026 náà nípínlẹ̀ Ọ̀ṣun, yóò sì kó ipa pàtàkì nínú àṣeyọrí ìdìbò sáà kejì ti Ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Babayẹmi sọ síwájú pé tí ẹgbẹ́ tó wà níjọba àpapọ̀ bá wà nípìnlẹ̀, ó tètè máa ń kún kí èrè jẹ́ ìjọba tiwantiwa tàn káàkiri, nítorí ìjọba ìpínlẹ̀ yóò fi ọkàn tó tọ́ gba èròǹgbà rere tíjọba àpapọ̀ bá ní fáwọn ará ìlú. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn wọ́ọ̀dù 12 tí Babayẹmi lọ yìí ló mú di wọ́ọ̀dù 242 tó ti lọ lára wọ́ọ̀dù 318 tó wà nípínlẹ̀ Ọ̀ṣun fún ìfikùnlukùn nípa èròǹgbà rẹ̀. Gbogbo àwọn èèyàn wọ́ọ̀dù náà ni wọ́n ṣèlérí àtìlẹ́yìn fún un. Wọ́n ṣàpèjúwe ọkùnrin ọmọ bíbí ìlú Gbọ̀ngán yìí bí onírẹ̀lẹ̀ àti ẹni tí kì í fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.